Ẹ̀yin àyànfẹ́ Olúwa, bí a ti mọ̀ wípé òtítọ́ sọnù nínú ọ̀pọ̀ ìjọ lónìí, èyí ló mú kí Ọlọ́run gbé ikọ̀ àti ìríjú rẹ̀ dìde, Evangelist Babatunde Samuel, láti máa fi ọ̀rọ̀ òtítọ́ Ọlọ́run bọ́ ago àgùntàn rẹ̀. Yóò dára fún wa. Ẹ já sí Bíbélì wá sínú ìwé Genesis orí 49 ẹsẹ̀ 33. Nígbà tí Jákọ́bù sì parí àṣẹ ipa fún àwọn ọmọ rẹ̀, ó kó ẹsẹ̀ rẹ̀ jọ sórí àkéte, ó sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́, a sì kójọ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Genesis chapter 50 bákan náà verse 1-3. Joseph sì ṣubú lé bàbá rẹ̀ lé ojú, ó sì sọkún sí lára, ó sì fi ẹnu kò ó lé ẹnu. Joseph sì pàṣẹ fún àwọn ìránṣẹ́ rẹ̀, àwọn oníṣègùn, kí wọ́n kí ó kùn bàbá àwọn lé ọṣẹ. Àwọn oníṣègùn sì kùn Ísírẹ́lì lé ọṣẹ, wọ́n sì kùn 40 ọjọ́ fún un. Torí bẹ́ẹ̀ ni à ń kùn ọjọ́ àwọn tí a kùn lé ọṣẹ. Àwọn ará Egypt sì ṣọ̀fọ̀ rẹ̀ ní 70 ọjọ́. Amen. Mo ń sọ̀rọ̀ lónìí lórí ètò ìlànà ìsìnkú àwọn onígbàgbọ́ ìgbàanì. Ètò ìlànà ìsìnkú àwọn onígbàgbọ́ ìgbàanì. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún Bíbélì tí Ọlọ́run fún wa láti lè mọ ohun tó tọ́ àti ohun tó yẹ láti máa ṣe nínú ìrìn àjò ayé wa gbogbo. Ọlọ́run kò fi wá sí òkùnkùn nínú ohunkóhun tó jẹ́ ṣíṣe ní ìbámu pẹ̀lú ìfẹ́ ara rẹ̀. Kò sí ohun gbogbo tó wà ní ọ̀rọ̀ Ọlọ́run tí kò ní ètò. Ohun gbogbo ló ní ètò nítorí pé ọba elétò ni Ọlọ́run. Nítorí pé Ọlọ́run jẹ́ ọba elétò yìí, náà ni àwọn àkọsílẹ̀ gbogbo ṣe wà fún wa nínú ìwé mímọ́ lórí àwọn ohun tó tọ́ tó sì yẹ ní ṣíṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ọlọ́run fẹ́ ká máa ṣe ohun gbogbo rúdurùdu tàbí ránran. Ìdí nìyẹn ni àkọsílẹ̀ ìwé mímọ́ fi wà. Bíbélì sì sọ pé ó lè akọ ìwé mímọ́ fún àwa tí ìgbẹ̀yìn ayé dé bá. Ìwàásù yìí mo pín sí ipa mẹ́ta. Ipa àkọ́kọ́ ni ìhà tí ọ̀rọ̀ Ọlọ́run kọ sí ètò ìsìnkú. Ìhà tí ọ̀rọ̀ Ọlọ́run kọ sí ètò ìsìnkú. Ọlọ́run ò tako ìsìnkú o, kò tako ètò ìsìnkú nínú ìjọ. Ọlọ́run ò tako, ṣùgbọ́n ìlànà wà bí a ti ń ṣe. So mo fẹ́ ká wo ìhà tí ọ̀rọ̀ Ọlọ́run kọ sí ètò ìsìnkú. Ẹ já wo ìwé oníwàásù orí keje, Ecclesiastes chapter 7 verse 2. Oníwàásù orí keje ẹsẹ̀ ìkejì. Ó dára láti lọ sí ilé ọ̀fọ̀ ju àti lọ sí ilé àsè, nítorí pé èyí ni òpin gbogbo ènìyàn, alààyè yóò sì pa á mọ́ lé àyà rẹ̀. Gẹ́gẹ́ bí ibi tí a kà é, ọ̀rọ̀ Ọlọ́run gbà wá níyànjú láti máa lọ síbi ìsìnkú, nítorí pé èyí ni òpin gbogbo ènìyàn, àti wípé ènìyàn yóò lè máa rántí ọjọ́ àti sùn rẹ̀. Gbogbo ọmọ Ọlọ́run yóò lè máa rántí pé ibìkan láti wá, ibìkan sì náà láti kí ni o là ń padà sí. Ìjà mọ̀ wípé kì í ṣe gbogbo ẹni tó kú lọ́lọ́run mọ̀, kì í ṣe gbogbo ẹni tó kú ni ó ṣe pàtàkì tàbí ló ṣe iyebíye lójú Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ká mọ irúfẹ́ àwọn tí ikú wọn sọ wọ́n ní ojú Ọlọ́run. Kì í ṣe gbogbo ènìyàn ní ikú rẹ̀ sọ wọ́n ní ojú Ọlọ́run. Èyí láàrin nínú ìwé Psalm 116 verse 15. Psalm 116 verse 15. Iyebíye ni ikú àwọn àyànfẹ́ rẹ̀ ní ojú Olúwa. Iyebíye ni ikú àwọn àyànfẹ́ ní ojú Olúwa. Ikú àwọn ènìyàn mímọ́ ó sọ wọ́n ní ojú Ọlọ́run. Òkú ẹni tó sùn nínú Ọlọ́run, tó sùn nínú Kristi nìkan ni Ọlọ́run mọ̀. Àwọn yẹsì náà ní ikú wọn ṣe iyebíye. Àwọn yẹsì náà ní ìrètí àjíǹde wà fún. Kì í ṣe gbogbo ẹni tó sùn tá a sìn ní ìlànà Kìrìsìtẹ́nì, kì í ṣe gbogbo wọn ní ikú wọn wu Ọlọ́run. Kì í ṣe gbogbo wọn
ni Ọlọ́run ní dúdú sí ikú wọn. Ìṣòro túmọ̀ sí pé kì í ṣe pé tó wà ṣọ́ọ̀ṣì tó kú lọ́lọ́run náà ní òkú ẹ̀. Àwọn káwà tó pé tá bá kú Ọlọ́run náà ní òkú wọn. Kì í ṣe gbogbo pásítọ̀ tó kú lọ́lọ́run náà ní òkú ẹ̀. Kì í ṣe gbogbo bíṣọ́ọ̀bù tó kú lọ́lọ́run náà ní òkú ẹ̀. Kì í ṣe gbogbo rẹ́fẹ̀rẹ̀ǹt tó kú lọ́lọ́run náà ní òkú ẹ̀. Nítorí pé gbogbo àwọn tó sùn tọ́lọ́run fálù ikú wọn ojú ènìyàn náà ti kú ṣùgbọ́n ààyè ni ẹ̀mí wọn wà níwájú Ọlọ́run. Tá bá wo ìwé Matthew orí 8 ẹsẹ̀ 22 Matthew orí 8 ẹsẹ̀ 20 ẹ já wo tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa níbẹ̀. Ṣùgbọ́n Jésù wí fún un pé ìwọ máa tọ̀ mí lẹ́yìn sì jẹ́ kí àwọn òkú kí ó máa sin òkú ara wọn. Arákùnrin kan níbi ni Jésù sọ fún pé kó tẹ̀lé òun, ṣùgbọ́n wọ́n á mú àwáwí kan wá fún Jésù pé kó gbà ọ́ láàyè láti lọ sìnkú. Jésù wá sọ fún wípé jẹ́ kí àwọn òkú máa sìnkú ara wọn. Báwo lòkú ṣe ń sìnkú òkú? Tábà ní ká wo ọ̀rọ̀ yẹn, báwo ni òkú ṣe lè máa sìnkú òkú? Alààyè ní í sin òkú, kì í sòkú ní í sòkú. Ṣùgbọ́n ìyí tí Jésù sọ ni wípé gbogbo ẹnikẹ́ni tí kò bá ti gbà ọ́ lólúwa àti olùgbàlà kò ní ìyè, òkú sì ni. Irú wọn bá láwọn sìnkú, òkú tó sìnkú ni wọ́n. Àmẹ́yẹ òkú tó sìnkú tá à ń ṣe ṣọ́ọ̀ṣì lónìí. Àmẹ́yẹ àwọn tí ò ní gbàlà tí ń tẹ̀lé àwọn tí ń sìnkú lọ bí ìsìnkú lónìí, òkú tí ń sìnkú ni. Òkú tí ń sìnkú ni irú wọn. Gbogbo ẹnikẹ́ni òwú kó jẹ́ tí kò ní gbàlà, òkú ni irú wọn sí Ọlọ́run. Nítorí náà bí irú wọn bá kú, òkú wọn ò jẹ́ nǹkan kan níwájú Ọlọ́run. Èrèdí ni tí Ọlọ́run sọ pé òun ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ nítorí pé òfò àti àdánù ni ikú ẹlẹ́ṣẹ̀ jẹ́ níwájú Ọlọ́run. Tẹ́lẹ́ṣẹ̀ bá kú lónìí waste products ni níwájú Ọlọ́run, torí pé àtẹ̀mí àtara rẹ̀ ló ṣègbé níwájú Ọlọ́run. Ẹni tó mọ Kristi lólúwa àtolùgbàlà ló lè sùn ní ikú rẹ̀ lè sàn wọ́n ní ojú Olúwa. Ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ bá kú kò jẹ́ kankan níwájú Ọlọ́run. Èrèdí ni tí Ọlọ́run ṣe ń fi gbé lọ tantan pé òun fẹ́ kú ẹlẹ́ṣẹ̀, torí pé kí ni àdánù ńlá ní ikú ẹlẹ́ṣẹ̀ jẹ́ níwájú Ọlọ́run. Ipa kejì, ètò ìlànà ìsìnkú lábẹ́ májẹ̀mú láéláé àti májẹ̀mú tuntun. Ètò ìlànà ìsìnkú lábẹ́ májẹ̀mú láéláé àti májẹ̀mú tuntun. Wàá kọ́kọ́ bẹ̀rẹ̀ lábẹ́ ti májẹ̀mú láéláé. A bá wo ìwé Genesis chapter 35, Genesis 35 verse 27 to 29. Jacob sì dé ọ̀dọ̀ Isaki bàbá rẹ̀ ní Mare sí Kiriataba tí ń ṣe Ibrone níbi tí Abrahamu àti Isaac gbé ṣe àtìpó pẹ̀lú. Ọjọ́ Isaki sì jẹ́ 100 ọdún. Isaki sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́, ó sì kú, a sì kó o jọ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Ó gbó, ó sì kún fún ọjọ́. Àwọn ọmọ rẹ̀ Ísọ̀ àti Jákọ́bù sì sìn. Ìsìnkú Isaki lélẹ́yìí, ariwo ṣe kú àti bó ṣe sìn. Nígbà tó kú, wọ́n láwọn ọmọ rẹ̀ ṣe kí ni o, wọ́n gbókú ẹ̀, wọ́n ṣọ̀fọ̀ rẹ̀, wọ́n sì sìn. Ẹ tún já wo Genesis 25 verse 8 and 9. Genesis 25 verse 8 and 9. Abrahamu sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́, ó sì kú ní ògbólógbòó arúgbó, ó kú fún ọjọ́, a sì kó o jọ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀, àwọn ọmọ rẹ̀ Isaki àti Ismaili sì sìn ní ìwò Makpela ní oko Efroni ọmọ Soari ènìyàn Hiti tí ó wà ní iwájú Mare. Ètò ìsìnkú Abrahamu kò jẹ́ ẹsẹ̀ méjì lọ́nu ìwé mímọ́. Wọ́n nígbà tó kú, àwọn ọmọ rẹ̀ kó jọ, wọ́n sì sìn, wọ́n ṣọ̀fọ̀ rẹ̀, wọ́n sì sìn. Ẹ já wo àpẹẹrẹ ìsìnkú lábẹ́ májẹ̀mú tuntun. Matthew orí 27 ẹsẹ̀ 57 to 61. Nígbà tí alẹ́ sì lẹ́, ọkùnrin ọlọ́rọ̀ kan ti Arimatia wá tí a ń pè ní Jósẹ́fù, ẹni tí òun tìkára rẹ̀ sí ọmọ ẹ̀yìn Jésù pẹ̀lú. Ó tọ̀ Pílátù lọ, ó sì tọrọ òkú Jésù. Nígbà náà ni Pílátù pàṣẹ kí a fi òkú náà fún un. Jósẹ́fù sì gbé òkú náà, ó sì fi aṣọ ọgbọ́n mímọ́ dì í, ó sì tẹ́ ẹ sínú ibojì títún tí òun tìkára rẹ̀, èyí tí a gbẹ́ nínú àpáta. Ó sì yí òkúta ńlá dí ẹnu ọ̀nà ibojì náà, ó sì lọ. Maria Magdalene sì wà níbẹ̀ àti Maria kejì, wọ́n jókòó dojúkọ ibojì náà. Amen. A rí pé nígbà tí Jésù Olúwa gan kú, a rí ètò ìsìnkú rẹ̀. A rí pé olówó ló sìnkú Jésù, kì í ṣe olòṣì. Ọlọ́rọ̀, ènìyàn ọlọ́rọ̀ kan ló sìnkú Jésù.
àwọn ọmọ ẹ̀yìn ṣọ̀fọ̀ Jésù. Gbogbo àwọn ọmọ ẹ̀yìn nígbà náà wọ́n ṣọ̀fọ̀, wọ́n sọkún lórí ikú Jésù. A lè kà nípa ẹ̀ nínú àwọn ìwé ìrere. Wọ́n ṣọ̀fọ̀, wọ́n sunkún Jésù, a sì sìn. Bákan náà tá a bá wo Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 8 ẹsẹ̀ 2, Acts of Apostles chapter 8 verse 2. Àwọn ènìyàn olùfọkànsìn sì di òkú Stẹ́fánù, wọ́n sì po òrìrì ẹkún kíkankíkan sórí rẹ̀. A lè pín bá àti Stẹ́fánù kú, wọ́n ní àwọn ìjọ wọ́n kóra wọn jọ pọ̀, wọ́n ṣọ̀fọ̀ rẹ̀, wọ́n sunkún, wọ́n dẹ̀ sìn. Ètò ìsìnkú lábẹ́ májẹ̀mú láéláé àti májẹ̀mú titun kò yàtọ̀, kò yàtọ̀. Onígbàgbọ́ kan náà ni wọ́n nínú Ọlọ́run. Ètò ìsìnkú wọn ò yàtọ̀ síra wọn. Now, kí wá ní àwọn ìlànà ìsìnkú lábẹ́ májẹ̀mú láéláé àti májẹ̀mú titun parí lórí? Ìkíní, sísin òkú lákòókò. Bí èèyàn bá ti kú lábẹ́ májẹ̀mú láéláé, àwo ìsìnkú Ábúráhámù, àwo ti Áísákì, á rí pé pápá pátákó náà ṣe kí ni o, náà sì wọ́n ègbòkúlẹ̀ tó kú wà lóṣù 6, oṣù 7, oṣù 8 kí wọn kó tó sin. Lábẹ́ májẹ̀mú láéláé àti májẹ̀mú titun, àrírù nǹkan báyìí níbẹ̀. Wọ́n ègbòkúlẹ̀ pẹ́. Ó tẹ̀ wá pẹ́ jù téèyàn bá gbòkúlẹ̀. Á rí pé òkú ẹni tó tán gbélẹ̀ lábẹ́ májẹ̀mú láéláé nínú ètò ìsìnkú òun ní tani? Òun ni Jákọ́bù. Jákọ́bù live for 147 years. 147 years ní èjì Jákọ́bù nígbà tó kú. Wọ́n dẹ̀ embalm ẹ̀ for 1 month. Torí pé kí ni? Wọ́n ní láti gbé Jákọ́bù gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ti sọ fún wa. Wọn ò sin Jákọ́bù sí Íjíbítì. Níbi tí wọ́n sin Ábúráhámù sí, ìlú yẹn náà lọ sin Jákọ́bù sí. So ìrìn àjò yẹn kì í ṣe ìrìn àjò ọjọ́ kan mọ́. So wọ́n ní láti kọ́kọ́ embalm ẹ̀ náà kí wọ́n kó lè ṣe ètò bí wọ́n ṣe gbé òkú rẹ̀ lọ sí ibi tí wọ́n sì sí. So òkú gbélẹ̀ pẹ́ jù gẹ́gẹ́ bí ìwé mọ́ ti fi yé wa wípé èèyàn gbókú lẹ̀pẹ́ jù kò gbọdọ̀ ju oṣù kan lọ, nítorí bóyá àti ṣètò tó bá ṣe ń kú wọn ò fòkú wọn láre, pápá wọn ṣe kí ni o, wọn ti sin wọn. Yàtọ̀ sí àwa lónìí tí wọn ó gbókú lẹ̀ oṣù 5, oṣù 7, oṣù 8 wọn ò tí ì sìnkú, wọn náà ń dáwọ́ òkú yọ. Òkú ti dowó láyé tiwa báyìí. Ìlànà ìyẹ́tako ti Bíbélì, wọn ò fà àkókò ṣòfò fún ìsìnkú lábẹ́ májẹ̀mú láéláé. Bẹ́ẹ̀ nìyẹn bá ti kú, ó pẹ́ jù odidi oṣù kan. Lẹ́yìn oṣù kan wọ́n gbọ́dọ̀ sin irú ẹni bẹ́ẹ̀. Bóyá nítorí ètò kan tàbí kejì, ó pẹ́ jù oṣù kan. Ohun mìíràn ó tún ni pé sísin òkú pẹ̀lú ìbìnújẹ́. Kò sí tó ń jẹ́ òkú ẹ̀kọ́ nínú Bíbélì. Nílẹ̀ Yorùbá wa ń bí wọ́n ní kí ni ọyẹ ọmọdún bàbá ti wọ 85 years, àwọn ló kú ẹ̀kọ́ ni. Ìtumọ̀ ni pé òkú táwọn ti wá jẹun, òkú jẹun, òkú rẹpẹtẹ, kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn èèyàn ń banújẹ́ sìnkú lábẹ́ májẹ̀mú láéláé àti májẹ̀mú tuntun. Kì í ṣe pé nítorí pé àwọn tán sin wọn ò mọ Ọlọ́run tàbí wọn ò kú sínú Ọlọ́run. Wọ́n ń fi ìbìnújẹ́ wọn ṣe àfihàn bí ikú ẹni tó lọ yẹ bó ṣe dùn wọ́n tó. So ìbìnújẹ́ ni wọ́n fi ń sìnkú. A rí pé nígbà tá a wò lábẹ́ májẹ̀mú tuntun, wọ́n ní wọ́n ṣe kí ni o, wọ́n náà po òrìrì ẹkún lórí arákùnrin tá a pè ní Sífánù. Nígbà tó kú wọ́n po òrìrì ẹkún lórí ẹ̀. Jésù náà, àwọn ọmọ ẹ̀yìn náà sunkún nígbà ikú Jésù. Even bí Jacob ṣe dàgbà tó, wọ́n po òrìrì ẹkún lórí rẹ̀. Ẹ já wo ìwé Genesis chapter 50 yẹ. Ẹ já wo verse 7 to 9. Genesis chapter 50 verse 7 to 9. Joseph sì gòkè lọ láti sin bàbá rẹ̀ àti gbogbo àwọn ìránṣẹ́ Fáráò àti àwọn alàgbà ilé rẹ̀ àti gbogbo àwọn alàgbà ilẹ̀ Íjíbítì sì bá a gòkè lọ, àti gbogbo àwọn ará ilé Jósẹ́fù àti àwọn arákùnrin rẹ̀ àti àwọn ará ilé bàbá rẹ̀, kìkì àwọn ọmọ wẹ́rẹ́ wọn àti ọ̀wọ́ ẹran wọn àti ọmọ màálù wọn ni wọ́n fi sílẹ̀ ní Góṣẹ́nì, àti kẹ̀kẹ́ àti ẹlẹ́ṣin sì bá a gòkè lọ. Ẹgbẹ́ ńlá là sí ní ẹgbẹ́ náà. Wọ́n sì dé ibi ilẹ̀ ìpakà Atadi tí ó wà ní òkè Jọ́dánì. Níbẹ̀ ni wọ́n gbé fi ohùn réré ẹkún ńláńlá ṣọ̀fọ̀ rẹ̀. Ó sì ṣọ̀fọ̀ fún bàbá rẹ̀ ní ọjọ́ 7. Àdìríbà pé ìbìnújẹ́ ni wọ́n fi ń sìnkú. Àti májẹ̀mú láéláé àti májẹ̀mú titun, ìbìnújẹ́ ni.
a rí pé Jacob dàgbà tó ènìyàn tó kú at the age of 147 so kò tó wá pẹ́ láyé tó ó pẹ́ láyé tó so but àwọn ènìyàn síbẹ̀síbẹ̀ wọ́n banújẹ́ lórí rẹ̀ ayọ̀ ń so ikú torí pé kò sólóòótọ́ kan tó kú táyé èrò níyọ bíbélì pé bẹ́ẹ̀ ènìyàn búburú bá kú ó ní ayé yóò yọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni eré bá kú ayé ó ṣọ̀fọ̀ nítorí pé kíni àti tírú rẹ̀ yóò sọ wọ́n so ìbìnújẹ́ ni wọ́n fi ń sin òkú lábẹ́ májẹ̀mú láéláé náà ìkẹta ni pé sísin òkú ní ìrètí àjínde kí ló mú kí a máa kọjú òkú sókè in Christian way ẹgbẹ́ tó máa ń sìnkú wọ́n á kọjú ẹ̀ sókè ní àbí bẹ́ẹ̀ kọ́ ojú òkú wà lókè wọ́n á fi ẹ̀yìn ẹ̀ lélẹ̀ ní pé kí ni à ń sin òkú yẹn ní ìrètí pé yóò jíǹde àwọn kan wà tí wọ́n ń sìnkú lónìí tó kọ́ máa ń dojú òkú bolẹ̀ ni àwọn kan máa ń dojú òkú bolẹ̀ tó máa fẹ́ wọ́n á dì látòrí dẹ́sẹ̀ wọ́n máa tó wá dojú rẹ̀ bolẹ̀ ìtumọ̀ ni pé kò sí ìrètí pé yóò jí mọ́ ṣùgbọ́n in Christian way ó yàtọ̀ bó bá fẹ́ sìnkú á dojú òkú sókè torí pé kí ni ìrètí wà fún pé yóò ṣe kí ni o Jésù yóò jí dìde ní ìkẹyìn a lè rí eléyìí nínú ìwé 1 Thessalonica chapter 4 Thessalonica kìíní orí kẹrin ẹsẹ̀ 13 to 14 Thessalonica kìíní orí kẹrin ẹsẹ̀ 13 to 14 ṣùgbọ́n àwa kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè ara ní ti àwọn tó sùn pẹ̀lú kí ẹ má bínú jẹ́ gẹ́gẹ́ bí àwọn ìyókù tí kò ní ìrètí nítorí bí àwa bá gbàgbọ́ pé Jésù ti kú ó sì ti jíǹde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò mú àwọn tí ó sùn pẹ̀lú nínú Jésù wá pẹ̀lú ara rẹ̀ amen. báwa tilẹ̀ ìbínújẹ́ wa ń ṣe nítorí pé ẹni yẹ àtúnlé padà rí mọ́ ṣùgbọ́n ìbínújẹ́ wa dá lé lórí pé èèyàn ò mí sí irú ènìyàn bẹ́ẹ̀ ààyè irú ẹni bí ó ṣe kí ni o yóò ṣòfò àwọn ìlànà tó wà fún ìsìnkú rẹ̀ ní abẹ́májẹ̀mú láéláé àti titun gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ fún wa kò sí rẹpẹtẹ àrèpà tí Jacob kú màálù mélòó la gbọ́ pé wọ́n pa kò sí Jacob ní ọrọ̀ kó tó kú Joseph ọmọ rẹ̀ gánà ní ọrọ̀ ṣùgbọ́n àgbọ̀ pé wọ́n gbé ń dúbù màálù kan àbáwọn olóko kan kóra wọn jọ kó síbi kan náà kò sí gbogbo yẹ náà ipa kẹta tí màá fi dánu dúró òun ni ètò ìlànà ìsìnkú àwọn onígbàgbọ́ òde òní tó tako ọ̀rọ̀ Ọlọ́run ètò ìlànà ìsìnkú àwọn onígbàgbọ́ òde òní tó tako ọ̀rọ̀ Ọlọ́run a rí pé bí àwọn ènìyàn ṣe é sìnkú lónìí ò dáa ìsìnkú òde òní a rí pé ó yàtọ̀ gédégédé sí gbogbo èyí tá a kà yìí tó ṣe ti Bíbélì in fact bí yóò bá múra lónìí báwọn èèyàn ṣe é sìnkú lónìí ìrònú ó sì bá yàn gẹ́gẹ́ bí ìkẹ́ tí mo sọ ara àwọn àṣìṣe tá à ń ṣe lónìí yẹn kán gbòkúlẹ̀ fún ọjọ́ púpọ̀ gbòkúlẹ̀ 6 months 7 months ẹ̀ tí ì sìnkú ẹ wà mo fojoojúmọ́ dáwọ́ jọ fọ́spítù torí pé ẹ lówó lọ́wọ́ owó tẹ ń wéèsì dà lọ́sítù yẹn ẹ bá kójọ tẹ́fẹ́ ra àwọn alàyè tẹ́bí ń pa lọ́wọ́ sáà ní sàdúrà fún yín sáà ní ní sẹ́ẹ̀rẹ́ lọ́rùn ara àwọn ìwà ìbòrìṣà tí Sátánì gbé wọnú ìjọ àkókò yìí nìyẹn ètò ìsìnkú ìjọ òde òní ò dáa kò ní rònú kò mọ́gbọ́n dání àwọn ìránṣẹ́ ọlọ́sìn náà ló fàyè gba ògbóná dáradára àti dẹ́dẹ́rẹ́dẹ́ kí làwọn ìlànà ètò ìsìnkú tí ò dára tó tako ọ̀rọ̀ Ọlọ́run ní òde òní ìkíní òní gbígbé òkú jó òkú gbígbé jó ara àwọn tí ò dáa tá à ń ṣe lónìí nìyẹn lábẹ́ májẹ̀mú láíláí àti májẹ̀mú tuntun ǹjẹ́ agbọ́rú ẹ̀ sáà ríru rẹ̀ níbo làwa ti wá rí òkú gbígbé jó lónìí òkú ti dowó láyé òde òní ìgbà ìkẹyìn yìí la rí pé òkú dowó ló pé bẹ́ẹ̀ yẹn bá ti kú báyìí inú àwọn kan dùn ní pé owó yọ tẹ́ bá meye tán sọ fáwọn undertaker tó ń gbókú jó kì í ṣe owó kékeré kò ní owó tán sọ fáwọn tí ń gbókú jó òkú gbígbé jó ó jẹ́ ohun tí kò dáa tó tako ìlànà Bíbélì ó tako Ọlọ́run ò fẹ́ àṣà ayé ni máa gbókú jó kí ni ó ń mórí wá yánu ẹni tó kú tá a mọ ibi tó lọ lábẹ́ májẹ̀mú láíláí àti májẹ̀mú tuntun tá a bá wo ìgbà tí Ananiya àti Sàfírà kú Bíbélì wípé ìjọ ò ṣọ̀fọ̀ wọn torí pé ikú tán kú ikú tí ò dání wọ́n kú sínú ẹ̀ṣẹ̀ wọn nítorí náà ìjọ ò ṣọ̀fọ̀ wọn inú ẹ̀ṣẹ̀ wọn náà kú sí lónìí kò sí yàtọ̀ láàrin òkú ènìyàn mímọ́ àtẹlẹ́ṣẹ̀ nínú ìjọ ẹni tó níyàwó méjì tó kú wọ́n tó wá gba àwọn undertaker kán wá gbókù wọn jó bàbá tó wà nú ẹgbẹ́ àwọn bá kú ṣọ́ọ̀ṣì
ni wọ́n pe kíni ẹ̀ tí wọ́n pe àwọn dáwọn agbókù wọn kàn mọ́ gbókù ẹni tó ti kú tó yẹ pé owó wà níbi tó ti ń dojúkọ ìrora àwọn agbókù rẹ̀ jónú ayé aláǹsẹ̀fẹ̀ ẹ̀kọ́ wo la fẹ́ rí kọ́ nínú ká mọ́ gbókù jó tá máa ń gbókù jó lábẹ́ májẹ̀mú láéláé ni àti májẹ̀mú tuntun ṣé ọ̀rọ̀ Ọlọ́run ó rọ̀ wá láti máa lọ bí ìsìnkú tẹ́ bá lọ bí òkú tẹ́ bá lọ ìsìnkú the only thing táwọn èèyàn fi lè banújẹ́ nígbà tá máa ń fi eru fún eru fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ nìkan lẹ́lẹ́ rí omijé lójú àwọn èèyàn aláàárín ìṣẹ́jú péréte yẹn tó bá ti kó mẹ́ wọ́n kọjá sí ìṣẹ́ṣẹ́ nìyẹn wọ́n lọ ń dàgbò lẹ̀ ẹni tó kún tiẹ̀ gbé irú àwọn nǹkan wáyé ò dáa kìrìsìtẹ́nì sì òkú láwọn ọ̀nà bẹ́ẹ̀ àwọn ìjọ tó ti compromise ló ń ṣe ogború nǹkan báyìí àwọn ìjọ Ọlọ́run tó gbọ̀dẹ̀gẹ́ lórí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ló ń gba bọ́dà dá wọ̀nyí láàyè kí làwọn nǹkan mìíràn tó tún takò ọ̀rọ̀ Ọlọ́run nínú ètò ìsìnkú òde òní nínú ìjọ òní dídá aṣọ ẹgbẹ́ jọdá àǹkó bẹ́ẹ̀ bá ti kú nísìn wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ nìyẹn ìmọ̀lẹ́rí tó ti máa kó ní Bíbélì àwọn àṣà ayé tí Sátánì gbé wọnú ìjọ Ọlọ́run lélẹ̀ kámọ́ máa ń kó máa sọ jẹ́bẹ́jẹ́bẹ́ àmìyẹni tí ó bẹ́ẹ̀ lómi ìjà nítorí ọ̀rọ̀ àǹkó yìí a nígbà tí bàbá òun kú kò bóun máa sọ torí náà tó náà bá fẹ́ ṣènáwó tó bá gbà sọ̀rọ̀ òun ò ní mú ẹ wo àwọn ìgbé ayé jákujàku kámọ́ máa sọ máa ń kó kámọ́ ká ń kó lọ bí òkú kí nìyẹn ní í ṣe pẹ̀lú ẹni tó kú àti ibi tó lọ ṣé àǹkó táwa wá múnú ayé ló wá sọ pé kẹ́nìyẹn lọ bí rere lọ́run àwọn àṣà ní gbogbo nǹkan wọ̀nyí tí kò dára ìbáyérẹ́ ní gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú ìjọ irú aṣọ àkọ́ dídá ẹ̀ṣọ́ ẹgbẹ́jọdá nítorí òkú ó jẹ́ tí kò dáa tí kò tọ̀nà tó sì tako ìwé mímọ́ ohun mìíràn ni ètò àríyá ṣíṣe lábẹ́ rẹ̀ ó ní pípagbo ijó láwọn onígbàgbọ́ òde òní wọ́n tún ń ṣe reception bí kan wọ́n wá pè é lágbo àríyá agbo ijó ibẹ̀ náà láti mọ gbólórin wá wọ́n aláwọn gbólórin ẹ̀mí wá kó wọ́n mọ̀ forin ṣé ẹni tó ti kú tó ti lọ sọ mọ̀ pé yẹn kan kọrin sọ mọ̀ pé ará ayé ń kọrin ẹlòmíì ò lọ fi 500,000 700,000 wọ́n lọ fi gbé olórin wá olórin ẹ̀mí tó bá serious tó mọ ibi tó ń lọ kò lè mọ ọ̀nà gbogbo àwọn ibi tó ṣe jákujàku ẹni tó ní kó wá kọrin lórí ìsìnkú rẹ̀ tó o mọ ibi tó kọrí sí tí wọ́n kò mọ̀ gbé ayé rẹ̀ ìwọ gbowó tó dowó sápò òkú dowó gẹ́gẹ́ mi kan sọ òkú ti dowó bẹ́ẹ̀ yẹn bá ti kú nísìnyí ó dowó nù ìwọ tó kú lọ́mọ ibi tó wà ọ̀bá wa kú kọ̀ kọrí sínú iná ìwọ lọ́mọ aráyé ò mọ̀ kankan mọ́ aráyé ti fòkú ẹ̀ pàrònú rẹ̀ wọ́n ti fi òkú ẹ̀ pàrònú rẹ̀ kí ni àṣìṣe mìíràn tán òun ni ká mọ̀ bu owó fún ara wa lórí ìsìnkú ẹlòmíràn ní 100,000 ìwọ dá o wọ́n wá bu owó ní ìsòrí even nínú ìjọba wọn tún bu owó fúnra wọn tán máa dá láti ìsìnkú máa pa màálù máa pa kinní kan láti ní gbogbo kàtìkàtì wọ̀nyẹ àwọn nǹkan wọ̀nyí ò wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n ta ni ó sọ lónìí gbogbo orun tí mo sọ fún yín nísìnyí báwọn kan gbọ́ nísìnyí èèpè náà mo fi ránṣẹ́ sí mi ìwọ̀fà sí lẹ́nu ẹni tó bá wọ ẹlẹ́nu kó fẹ́nu ara ẹ̀ sọ ìwọ̀fà lẹ́nu ṣùgbọ́n àwọn òní yóò sòótọ́ ìtọ́ Ọlọ́run sọ àní yé sọ gbogbo tí mo dẹ́ sọ fún àwọn ọjọ́ kan wà tó yẹ pé wọn ò sìnkú nílànà yìí o nílànà ìgbàlódé táwọn onígbàgbọ́ òde òsì yìí ṣe àwọn ìjọ kan wà tó yẹ pé nípa orí ọ̀fẹ́ àwọn ò sìnkú báyìí o irú àwọn ìjọ yóò dé kọ́ mọ̀ bẹ́ẹ̀ ni èrò kì í lọ bẹ̀ èrò yìí lọ bẹ̀ àwọn aláfẹ́yẹyẹ èèyàn ò lè lọ rú ìjọ tán bá ti ń ṣe ìsìnkú nílànà yìí àwọn aláfẹ́fẹ́ kìrìsìtẹ́nì wọn ò lè lọ ìjọ tí wọn ò sìnkú lọ́nà báyìí tàbí tí wọn ò gba gbórùn kan báyìí nínú ètò ìsìnkú tiwọn wọn ò ní lọ rú ṣọ́ọ̀ṣì wọn. àwọn ọmọ ìjọ ẹ̀sìn wọn mọ ṣọ́ọ̀ṣì tán lè lọ tó lè fàyè rádaràda àti dúdú gbà wọn. kí tún lò mìíràn lábẹ́rẹ̀ òní nínáwó fọmọ olóòkú wọn ní ọmọ olóòkú fẹ́ jó àwọn ọmọ olóòkú dà olórin tán bá pè máa pè àwọn olóòkú jáde lọ́kọ̀ọ̀kan wọn máa náwó fún wọn torí bí kíni àwọn ìlànà wọ̀nyí tako ọ̀rọ̀ Ọlọ́run ó tako ìlànà ètò ìsìnkú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti lànà rẹ̀ kalẹ̀ fún wa tẹ́ bá lọ irú ètò ìsìnkú mi ẹ ronú wálé ni ní bí àwọn èèyàn ṣe ná owó àwọn irú ètò ìsìnkú báyìí wọn ìfàyè gbà wá sùn lọ rẹpẹtẹ wọn ní sókè lọ bẹ̀rẹ̀ gbé wọn ìfàyè gbà wá sùn lọ ní dandandan ìyẹn tí Bíbélì sì ṣe ní ká máa lọ ibi ìsìnkú ni pé yóò lè tún jẹ́ àǹfààní láti jèrè ọkàn fún Ọlọ́run ìjà pé ètò ìsìnkú wà fún ìjèrè ọkàn gan ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni yóò wá síbi ìsìnkú nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run tó múná dóko bá jáde
nírú ètò ìsìnkú bẹ́ẹ̀ tá a mọ iye ọkàn tọ́lọ́run lè jèrè níbẹ̀. Ṣùgbọ́n ètò ìsìnkú tá a ṣe tá à ń pa màálù tá à ń pe lé tá à wá ń pe olórin ẹ̀mí kan pé kó wá máa kọrin kó máa forin yé òkú sí, ẹlẹ́ṣẹ̀ mélòó ni ó wà bẹ́ẹ̀ ni ó ní ìrònúpìwàdà. Ó di dandan bí má ṣe wá náà tún lọ. Ayé òde òní lẹ́ẹ̀ lọ bí ìsìnkú làwọn èèyàn mọ̀ fi rú pósí tán fi sìnkú tọrọ. Abẹ́ẹ̀ ti rírí tẹ́lẹ̀ yá pósí tán fi sìyá ẹ̀ Ọlọ́run nígbà tó bá kọ́ òun mọ̀ jẹ́ káwọn ọmọ náà lè soríire kan lè fi rú pósí báyìí sí o. Ṣé pósí tá a fi sìyàn tí ò kọjá lẹ́lẹ̀ tá a gbójú sí? A mọ̀ sìnkú wọ́n mọ̀ gbé bíbélì sọ́wọ́ òkú. Kí ni ìyẹn ní ṣe bíbélì táwa gbé sọ́wọ́ òkú tá a fẹ́ sin sọ́ọ̀ lọ́ní kó ní ìjọba ọ̀run ẹni tó ti kú tẹ̀mí tí a ti kọjá lọ bí tó máa kọjá lọ tí ò mọ tí ń ṣẹlẹ̀ mọ́ nínú ayé a máa gbé bíbélì ńlá sọ́wọ́ òkú akànfowó ṣòfò bíbélì sọ́wọ́ òkú ṣé bíbélì táwọn gbé sọ́wọ́ rẹ̀ ló wá ní kó yí ìpín ibi tó máa lọ láyé padà tó bá yẹ pé ìgbé ayé tó gbé nínú ayé ò dáa bíbélì táwọn gbé lọ́wọ́ rẹ̀ yóò ní kó mú kọrí sọ́rọ̀ ìjọba ọ̀run ẹja mọ̀ tara wa ẹja mọ̀ tara àwọn olùmíì ò tún lọ gbé ṣéènì àgbélébù sọ́rọ̀ òkú ṣéènì àgbélébù tẹ́ gbé sí lọ́rùn lónìí kọ́lọ̀ ìjọba ọ̀run ẹ̀ mọ̀ tara yín èèyàn gbégbé ayé burúkú ẹni kọ́lọ̀ mú èpè ẹbú kò lójú èèyàn ẹbí ṣé ojú èèyàn rẹ ni kọ́lọ̀ dé èèyàn pẹ̀ ẹbú sí. Àwọn ìgbé àti sòkú lòdì ò dáa kò fọgbọ́ Ọlọ́run hàn. Ètò ìsìnkú ìjọ òde òní ètò ìsìnkú burúkú ni kò fọgbọ́ Ọlọ́run hàn níbi kankan. Ó bu Ọlọ́run lọ́lá kù. Ètò ìsìnkú tẹ́lẹ̀sẹ̀ lọ tí ò tiẹ̀ ní rírònú. Mọ̀ náà ti fẹ́ ronú. Ohun mìíràn yíyí ẹ̀yìn òkú padà. Nígbà téèyàn ti kú lẹ́yìn ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn ọdún mẹ́fà ẹ wàá tún wá lọ gbé píkṣọ bàbá tó ti kú tó ti rà nínú kòtò ẹ wàá gbé píkṣọ rẹ̀ jáde lẹ́fẹ́ yí ẹ̀yìn òkú padà rádaràda níbo la ti rí ìyẹn nu bíbélì àwọn nǹkan wọ̀nyẹn tako ìlànà Ọlọ́run ò fẹ́ àkànfowó ṣòfò nígbà táwọn kan wà bẹ́ẹ̀ tẹ̀bi ń pa tẹ́lẹ̀ fowó ràn lọ́wọ́ ẹ̀ ṣe yẹ wàá kówó jọ ẹni tó ti kú tó ti rà tẹ́ẹ̀mọ́ bí tẹ́ẹ̀mí ẹ̀ wá tó ń torí tiẹ̀ tó ń da gbóòrú kan ètò wa lẹ́yìn yẹ́yìn òkú kan padà lẹ́yìn ọdún márùn ọdún mẹ́wàá tẹ́ẹ̀ ti sìnkú ara ìwà ní láàárí tó wà nùjọ náà nìyẹn. Ohun mìíràn tí màá sọ sí màá fi ìdánu dúró fún wàásù yìí ó ní fífi ẹ̀rí yé òkú sí fífi ẹ̀rí yé òkú sẹ́rí ẹ̀rí tá a máa ń jẹ́ níbi òkú èmi ò ló burú o mi sì lẹ́sẹ̀ ni ṣùgbọ́n ẹgbẹ́ eléyìí ẹni tó o bá fẹ́ jẹ́rìí sígbé ayé rẹ̀ nígbà tó kú tán pè ọ́ tanita ló lẹ́rọ̀ ẹ̀rí tí wọ́n náà wá jáde tó lọ lẹ́rọ̀ ẹ̀rí tí ojú rẹ̀ ò bá tó ìkọ̀kọ̀ rẹ̀ tó wá jẹ́rìí pé yẹn rẹ̀ ni nígbà tó lọ ọ̀run àpáàdì ẹjọ́ ṣègbè ni ẹ máa jẹ́rìí ó dára láti jẹ́rìí ṣùgbọ́n lọ́rùn retí ẹ̀rí wa torí ẹ̀rí táráyé jẹ́ lẹ́yìn òkú kò yí ìdájọ́ tọ́lọ́run ó ṣe lórí òkú padà kò nítumọ̀ òun dẹ̀ lọ́pọ̀lọpọ̀ tẹ̀bàtì lónìí tájò kó tì ìwà àgàbàgebè yóò sí lábẹ́ ìsìnkú májẹ̀mú láéláé àti májẹ̀mú tuntun ibo lárí táwọn èèyàn dúró sí tó ti ń jẹ́rìí gbé yẹn kan wọ́n ti rán bọ́ná ti ráyè gbogbo kátikàtí wọn yẹ wọ́n máa fẹ́ rí yé òkú sí ta ló lọ́rọ̀ rẹ̀ kan tí ó sọ nípa àti lẹ́ni tí ó sọ̀rọ̀ ọbú ọ̀rọ̀ rẹ̀ náà ni ẹni níyàwó méjì kò sẹ́ni tí ó wá síwájú tí ó sọ nípa ìyàwó méjì tó ní kó tó kú tí ó ṣàtúnṣe ẹni tó sẹ́sọ́ nínú ìjọ tó kú tá a dẹ̀ mọ̀ sí kò sẹ́ni tí wọ́n sọ kókó wá sọ̀rọ̀ nípa ìgbé ayé ẹni tó kú yẹ tí ó sọ̀rọ̀ kan oṣó tó ṣe kò sẹ́ni tó ń ṣàgbèrè tá a mọ̀ nínú ìjọ tani ká wá sọ̀rọ̀ nípa ikú rẹ̀ tẹ́nibọ̀dì ó sọ pé àmọ́ òun máa ń ṣàgbèrè àìfi kún èèyàn dáadáa náà ni call to glory gbogbo òkú náà ní sùn láyà Jésù ẹja múra sí ọpípa gbogbo òkú ní sùn láyà Jésù abọ̀rìṣà inú ìjọ ó sùn láyà Jésù àjẹ́ inú ìjọ ó sùn láyà Jésù oṣó inú ìjọ ó sùn láyà Jésù èmèrè inú ìjọ ó sùn láyà Jésù náà ni akọni alágbèrè ó sùn láyà Jésù náà ni afàdó àjagun olè ó sùn láyà Jésù náà ni gbogbo wọn náà ní sùn láyà Jésù nígbà tó tà tí wọ́n sọ sí àyà Jésù náà ni tó wáyé pé bí a ti sọ pé àwọn èèyàn sùn láyà Jésù ní sùn láyà Jésù ń tòótọ́ ọ̀run ó ti kún ìpè ó ti dún sàǹtara wa sùn láyà Jésù sùn ilé náà sùn láyà tó sùn láyà Jésù kámọ fi ẹ̀rí yé òkú sí ó jẹun tí kò dára Ọlọ́run ò nílò ẹ̀rí wa John chapter 2 Jòhánù orí kejì ẹsẹ̀ 23 to 25 John chapter 2 verse 23 to 25 ẹ jẹ́ àwọn tí Bíbélì sọ nípa ẹ̀rí jíjẹ́ nípa ká máa jẹ́rìí nípa ẹlòmíràn nígbà tí ó sì wà ní Jerusalem ní àjọ ìrékọjá lákòókò àjọ náà ọ̀pọ̀ ènìyàn gba orúkọ rẹ̀ gbọ́ nígbà tí wọ́n rí iṣẹ́ àmì rẹ̀ tí ó ṣe ṣùgbọ́n Jésù kò gbára lé wọn nítorí tí ó mọ gbogbo ènìyàn òun kò sì wá kí ẹnikẹ́ni kí ó jẹ́rìí ènìyàn fún òun nítorí tí ó mọ ohun tí ń bẹ nínú ènìyàn ṣẹ́rí báyẹn
Ọlọ́run ò wá ẹ̀rí anybody. Jésù ò wá ẹ̀rí rẹ, kò wá ẹ̀rí àwọn ọmọ ìjọ nípa pásítọ̀ wọn. Jésù ò wá ẹ̀rí pásítọ̀ nípa ọmọ ìjọ rẹ̀. Gbogbo tólúkúlùkù jẹ́ wà ní àtẹ́lẹwọ́ Ọlọ́run. Kò sóhunkóhun wa tó pamọ́ níwájú Ọlọ́run. Ọlọ́run mọ̀ kọ̀kọ̀ wa nígbà tẹ́nìkan ò sí ńbẹ̀. So èwo la ẹ̀rí táwa ń jẹ, ẹ̀rí tá a jẹ́ níbi òkú kò ní í ṣe, kò ní túmọ̀, kò nílò ká máa ṣe ìfàyè gbà yẹn kán wá máa jẹ́rìí torí kíni. Ṣéyẹ ló ní kó dọ́run ni? Ohun tó ṣe pàtàkì jù ni ìwà sọ̀rọ̀ Ọlọ́run tó rinlẹ̀ gidi lẹ́kòókò ètò ìsìnkú. Tá a bá ti lè wàásù tó nítumọ̀, tá a sì fi ìpè síta pé ta ló fẹ́ gba Jésù o. Ẹni tó lọ́ọ́ fọwọ́ tó jáde náà. Ẹ̀rí tá a jẹ́ kò ní kéèyàn gbàgbọ́, kò ní kó gbàgbọ́. Ẹ̀rí ènìyàn kò yí ẹlòmíràn lọ́kàn padà. Ọ̀rọ̀ Ọlọ́run ló yíyàn lọ́kàn padà, kì í ṣe ẹ̀rí tá a jẹ́ nípa ara wa. Ní ìdánudúró ẹja wo ìwé ìfihàn orí 14 ẹsẹ̀ 13. Mo sì gbọ́ ohùn ńlá láti ọ̀run wá ń wí fún mi pé kọ̀wé rẹ̀, alábùkún fún ni àwọn òkú tí ó kú nípa ti Olúwa láti ìhín lọ. Bẹ́ẹ̀ ni ẹ̀mí wí, kí wọn kí ó lè sinmi kúrò nínú làálàá wọn nítorí iṣẹ́ wọn ń tọ̀ wọ́n lẹ́yìn. Ohun tó gbélé ayé ṣe ni ó tọ̀ ọ́ lẹ́yìn. Kì í ṣe tẹ́nìyẹn sọ nípa ẹ̀, kò ṣe eré tẹ́nibọ́dí sọ nípa ẹ̀, ṣùgbọ́n ohun tí wọ́n ti ká lára fa yí ẹ̀ ṣe ni ó tẹ̀lé Ọlọ́run. Kí wọ́n là ń jẹ́rìí fún níbi ìsìnkú, kí là ń fẹ́ rí ṣe, kí lè rí wá, kí ló change nípa ìdájọ́ tẹ́nìyẹn máa gbà nígbà tó bá débi tó lọ. Àṣà àti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ tó kú nínú ayé táwọn arò pé ọ̀run náà dé, at the end of the day ìgbà tọ́lọ́run máa mú ìṣèpáyà wá nípa irú àwọn èèyàn bẹ́ẹ̀, àìpé wọn mórí délé. Ọlọ́run fi ìran ọ̀run ẹ nìkan tó wá ní bàbá àpòsù Babalọ́lá. Wọ́n ní bàbá àpòsù Babalọ́lá bíi pé ṣé pásítọ̀ ń kú Nàìjíríà ni, kò tó sọ pé CAC, torí kò síjọ Ọlọ́run, ayé níjọ wà. Ìjọ kan ṣoṣo tán dámọ̀ Ọlọ́run ní ìjọ àwọn ènìyàn mímọ́, ìjọ àkọ́bínú àwọn òkú. Gbogbo oríṣiríṣi denomination tó kúnnú ayé kò sí tó kàn wọ́n Ọlọ́run ò mọ̀. Wọ́n ní bàbá àpòsù Babalọ́lá bíi pé ṣé kò sí pásítọ̀ tó kú Nàìjíríà ni. Wọ́n á ní pásítọ̀ ń kú. Wọ́n ní bàbá wa bíi pé níbo ni wọ́n lọ, pé torí òun ò rí wọn níyìn, òun ò rí wọn níjọba ọ̀run, níbo ni wọ́n á sọdá sí. Ẹ mọ́ gbàgbé o, àwọn tí wọ́n rí lọ́run yẹ aráyé fi ẹ̀rí gidi sìn wọ́n lọ́run o, wọ́n sọ̀rọ̀ rere nípa wọn o. Jésù sọ fún àwọn Júù, ó ní bẹ́ẹ̀ làwọn bàbá yín ṣe, ó ní wọ́n sọ̀rọ̀ rere nípa àwọn wòlíì èké. Nídìí ẹ̀rí nípa ikú ènìyàn, ẹni tó kú ló mọ ibi tó ń wà. Ìdí nìyẹn, yẹ kọ̀kọ̀ ẹ wò, yẹ ayé rẹ wò. Tó bá kú ìwọ nìkan ní ó kú ń kòtò, kí ló ń fa ayé ẹ ṣe? Bó ló ṣe ń rìn? Ìntẹ́nìkan ò rí, rántí pé Ọlọ́run rí. A lè gọ sẹ́yìn kankan níwájú Ọlọ́run. Ìyá ayé rẹ̀ torí pé iṣẹ́ tó bá gbélé ayé ṣe yóò tọ̀ lẹ́yìn. Ó ní pé torí pé iṣẹ́ àwọn òkú yóò tọ̀ wọ́n lẹ́yìn. Táwa rí pé ìyàtọ̀ ńlá wà láàrin ìsìnkú nínú Bíbélì àtàyé òde òní. Ìyàtọ̀ tó sì wà ńbẹ̀ kì í ṣe kékeré. Sátánì ti bàjọ́ jẹ́. Jésù sunkún lórí ìjọ. Ọlọ́run sunkún lórí ìjọ. Pé ṣèjọ tó ń kú fún ló dáadáa rẹ báyìí. Bó láyé ti yẹn náà. Mo rò pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ tán yìí. Fún àdúrà àti ìmọ̀ràn tàbí ìbéèrè lórí ohun tí kò yé ọ nínú ọ̀rọ̀ Ọlọ́run, o lè pè sórí aago yìí 08065935539. Ẹ máa pọ̀ sí nínú oore ọ̀fẹ́ Kristi. Láti gbọ́ onírúurú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run mìíràn tí ń ṣe oúnjẹ ẹ̀mí, o lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára yìí tí ń ṣe YouTube channel wa Evangelist Babatunde Samuel. Bákan náà lórí Audiomack Evangelist Babatunde Samuel. Ẹ ṣé púpọ̀.